àtàrí àjànàkú ni ọba kì í ṣe ẹrù ọmọdé o. òun tójú ọba orí ààfin lọ́gbọ́nà dandan ògún gbógun mi. tí ìmọ̀ ńlá táwọn wéré o ọba làkọlé rẹ̀ ó ti jáde wà lórí YouTube. ìkànnì Jígí Alára 24 lẹ̀ ó ti rí wò àwòtúnwò ni ó kọjá bẹ́ẹ̀. àtàkàríyàn ọba tó nílẹ̀ tó lára oko ẹni tó rọ́mọ ọba tí ò ṣe dànsáàkì ọ̀hún kábùkù ọmọ ọba tó ń jayé ọba ní gbogbo ilẹ̀ kílẹ̀ ẹ̀wọ̀n náà fẹ́ wá onídìrí orí iṣẹ́ la gbọ́ kú sí torí pé wọ́n fẹ́ kọ́ ọmọ ọba ọláyà ní gbogbo olùbá mi títí ọdún àyànfẹ́ ń bọ̀ dẹ̀dẹ̀ ló wá dé tọ́ba ìlú kó gbogbo ọmọge sínú túbú o alẹ́ni tó fọ́ padà ọba lójú kó tó ní pé ọba gbàgbẹ́ wọn sọ̀rọ̀ gbàgbẹ́ àwọn tó fẹ́ jọba náà fi pọ̀ káàdì ó pẹ́ lórí ọba inú wọn ló wà kọ́bọ̀ ó kú tò nítọ̀lá ń bẹ nínú wọn ẹ wò sinimá tuntun ọba ó kọjá àfẹnuròyìn ẹjọ́ from the stable of Jígí Alára 24/Prison 24 TV ìdólù government tampa ló produce yẹ Babátúndé Ayọ̀lájẹ̀rọ̀ ló direct yẹ starring Antala níyọ àyànfẹ́ Adékúnlé Mọ̀nsúrù Bọ́sẹ̀ Akínọlá Àjọkẹ́ Aṣẹ́wó Fatai Odua Alálùdé Fúnmiláyọ̀ Michael ọmọ àṣìkàlà Adébáyọ̀ Piccolo Babátúndé Ayọ̀lájẹ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá náà ìta àpàkọ́lé ẹ̀ ní ọba subtitled in English ọjọ́ Thursday September 11 ọdún yìí ló máa jáde kàṣàgbà sórí YouTube ẹ click sórí ìkànnì Jígí Alára 24 kẹrìnrán wò sinimá tuntun ọba iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòtúnwò ní ẹgbàá bẹ́ẹ̀.